bil musiba. Torí pé wọ́n ti ká ìrújú pẹ̀lú àdánwò tó ṣe wọn. Ẹ jẹ́ á gbé fún làákàyè tó jìnnà. Ẹnìkan pò láyé ìbá àdàgbàlagbà. Tí ò níbi tí ń dí ni. Tó yẹ pé n tó wá kù ni pé ká máa sè ká máa sọ táwa lọ mọ́ sàárà lọ́rùn kó lè ṣe é máa jẹ. Kó lè ṣe é máa jẹ sàárà ẹ sì gbé inú wọn ń bàjẹ́. Mọ́tàlá ṣé bẹ́ẹ̀ ṣe ń jẹun bẹ́ẹ̀ ṣe ń gbowó òun lẹ máa gbà níbi òkú tó fò sánlẹ̀ kú. Yorùbá ní ọ̀rọ̀ wọn ní ìdílé nu. Ikú ni kí wọ́n máa jẹ́ o. Wọ́n àròyìn ikú kan pé ó fò sánlẹ̀ kú. Ẹ dákun sọ́ larí mọ́lẹ̀ nígbà tó fẹ́ kú. Wọ́n ń dúwe pé ọmọdé lẹni tó kú yẹn pé kò tí ì tó kú. Ṣé ẹ máa jẹun bẹ̀ náà? Ọ̀dà náà tẹ́ ẹ bá jẹun bí ọmọ ọdún mẹ́wàá a sì pé kà nìyí. Ẹ fẹ́ kọ́ ọmọ ọdún mẹ́wàá ó wà ní Jánnà. Ṣé fẹ́ kí bàbá àlẹ́ bá òjẹ́ lẹ fi ń jẹ lẹ fi ń sọ? Alábòsí nìyí. Gba sàárà yẹn. Ẹ̀sìnjọ́ kẹta rẹ̀. Ẹ̀sìnjọ́ kẹjọ rẹ̀. Bí sẹ̀rí àṣìdẹ bó ṣe ti làálẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ kásìkú àgbàlagbà lọ làálẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ fọmọdé náà. Ìbéèrè wa tí a máa ń bi wọ́n ni pé gbogbo àwọn tírà tó sọ̀rọ̀ ń pa ẹ̀sìn fún wa ńlẹ̀ Yorùbá ń bí táwọn àfáàfin máa kọ́ wa ń fi kí. Hádọ̀rí ni o, ìṣíyà ni o, rìsáàlà ni o, àṣàlùmọ̀dárìkì ni o, mùsàlẹ̀ àlílì ni o, tí wọ́n fi ń kọ́ wa ní ọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ òkú òsì ń bẹ̀. Ṣé báàbù òkú òsì ń bẹ̀? Tí bá ń bẹ̀ ń bẹ̀, ṣé gbogbo ọ̀rọ̀ náà tẹ̀ ń ṣe ìṣẹ́ sọ ọmọ ń bẹ̀? Ẹ bá fẹ́ mẹ́rin wá nù àdísì náà, ẹ wà lọ má àdísì tí ń bẹ ń báàbù míì. Sínú àdísì yẹn, sọ̀rọ̀ òkú òsínú àdísì yẹn, ẹ ṣe ká ọ̀rọ̀ ń jáde nínú báàbù òkú mẹ́. Àbáwọn àfáà tí wọ́n kọ́ àdísì ìjọ tí wọ́n bà wá bá rẹ̀, ṣé wọn mọ kéjù yìí lọ? Mélòó lẹ́yìn lè kojọ lẹ́yìn sàárà òkú tẹ̀ jẹ́ kí ayé. Sẹ́mọ́ fíjì tó wọn ni. Wọ́n sẹ́tì nǹkan pé báàbù eléyìí ti bẹ̀rẹ̀ mẹ́ni. Báàbù eléyìí lẹ́bàá mẹ́ni. Tó sì bá mú. Wọn wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe jókòó àdúrà mi òkú. Wọ́n sọ̀rọ̀ sàárà òkú. Ẹ wá lọ bí báàbù mi gédégédé. Ọ̀rọ̀ fìdáwò sí bí ọ̀rọ̀ jànáza. Kọ́kẹ́ ilé tí àjẹ́kọ̀ fìdáwò sí fókù. Kéhùnlẹ̀ Yorùbá nìkan nìyẹn. Yorùbá lẹ́wù nìyẹn. Bàbá bàbá máa dùlárò bí wọ́n máa ní kí wọ́n wá ní ẹbí ó tú fìdáwò. Mọ́ ń bà lórí ẹ̀lẹ́lọ́lọ́dí bí ó. Mi ò tí dé o. Fìdáwò gangan tẹ́ ń sọ yẹn. Ẹ rí pé ẹ ti kùnà. Ibi fìdáwò wà ní Kùránì, àmú wa, á dẹ̀ tún fún yín. Tó bá jọ tó kú ká gbọ́. Mo rò pé lómi ó tẹ̀ lẹ́tẹ̀ yóò ní o. Ẹ bá béèrè bí ọgbọ̀n ọdún sẹ́yìn. Inú àbí Dáúdà, wọ́n fọ̀rọ̀ kan jẹ́rì ní ń gbé kàkígbà náà, ànábì jẹ kàmí olókù, ọjà bí àyà. Àwọn èèyàn rán jẹ́ pé torí tí wọ́n jẹ òjé wọ́n gbọ́n, ànábì tiwa, wá ń jẹ ká. Akọ́bìnrin pẹ́sà ànábì lọ́kà ni. Ìjẹkújẹ yé yóò nílẹ̀ àkàyè. Ẹ máa gbọ́ sẹ́rí àdísì yìí o. Isma'u li ahli Ja'fari ta'aman. Bàbá tí bísí ń tọ́rọ̀ yìí lọ o. Waqala yukrahu ittikhadhu ad-diyafati min ahli al-mayyit. Wọ́n ní wọ́n kọ̀ pátápátá ká máa gbàlejò fún olókù. Pé àwọn àlejò dé o, àwọn kìnnìkan ti dé o, ilé olókù wọ́n ní ẹ̀kọ́ yanyan. Li'annahu shuri'a fi sururi la fi shururi. Torí pé wọ́n dá ìgbàlejò sílẹ̀ inú ẹ̀sìn fún dùnnú ni o. Fáburúkọ́ o. Ṣé dùnnú ló kù? Bàbá. Àfáà yìí. Ẹ̀dẹ̀ dùnnú fókù, Ọlọ́run á sọ kú ọ̀nì tọrọ ẹgbẹ́ nì fún yín. Mo fẹ́ nìyẹn. Mo sọ fún àfáà yìí pé kọ́lọ̀mbà ń sàdún àfáà yìí pé sùmùrámọ̀ ní mí. Tí mo mọ orin tí wọ́n máa kọ fókù tí òkú bá jókòó ọ̀fọ̀ tó ń tí ọ padà bọ́ ọjọ́. Yes, òkú ọ̀fọ̀. Yes, bóyá ẹ̀ntẹ́gbé ìyàwó rẹ̀ ó bímọ àkọ́kọ́ náà ló kú. Ọ̀rọ̀mọjà irú ẹ̀ ọmọ tó náwó lé lórí náà ló fò sánlẹ̀ ló kú. Wọ́n dẹ̀ sọ bàbá ń dẹni tí ó bọ̀ ọjọ́ káyìn. Ẹ bá bí ṣe wọ́n rìn ni. Tí bàbá ń bá ń jẹ́ ẹ̀dàkọ̀ ọkọ̀ tí wọ́n fẹ́ dákọ̀ yìí
mo kàn fẹ́ dákó kíkan yàtọ̀ kọkàn ẹjọ́ o ẹ má tó bínú o tẹ́gbẹ́ bàbá ń bá ń jẹ́ Àkànmú lápèjúwe pé lókì rẹ̀ wọ́n ní bàbá rere ibẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Àkànmú ibẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Bàbá ibẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Bàbá bẹ́ẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Màmá ń bẹ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Màmá ń bẹ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. mi bá ń gbọ́ wípé bàbá àwọn ń bẹ lálẹ́ ìjánà àbọ́mọ̀ àwọn ń bẹ lálẹ́ ìjánà ìyàwó ń bẹ lálẹ́ ìjánà kí láà kù jú pé ó dìde ńlẹ̀ pé ó yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Bàbá ń bẹ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Àkànmú ń bẹ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Bàbá ń bẹ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. mo sọ pé mi ṣe sùmùrà mo ti kéwù sùmùrà mo ti apúrẹ́dì sí ẹ̀fà ìmọ̀ yọdún wọ́n bí wa síbẹ̀ nífà àmọ́ kò ìsọ̀nà kì í sọ̀nà ó sọ pé mò ń ba nǹkan kan tẹ́nìkan ń ṣe tí mò ń pa ẹ̀jẹ̀ mo ṣe dáadáa ni but the nonsense ni ìyọ́gà pẹ̀lú ìròyìn ìdí òrùkú tí ó ti dáa tán kí ló fún aláṣọ láti gbé bàbá ń bẹ láti jẹ náà mẹ́rin wá ẹgbẹ́ bàbá ń bẹ láti jẹ náà kéèyàn tó wà ní orú ìjọ kó tó máa practice kó tó máa fẹ́ tún practice ǹjẹ́ ìjọ kéèyàn máa dọ́gbù ìbẹ́ ìta ń sọ yìí bá ń sọ tẹ̀dọ̀ ọkàn ni àwọn ìyàwó Yorùbá láìpẹ́ ìyàwó Yorùbá àjọ kan sọ̀rọ̀ ni wọ́n nígbàtẹ́ ìmọ̀ ṣe pàtí mú ní èyí ṣe pàtí rí láyé àwọn lẹ̀ ṣe pàtí rí nígbẹ̀ ṣe mòlúdí nǹkan kílẹ̀ ṣe pàtí ni wọ́n ní ẹ̀sọ́ tí a máa ṣe ń pàtí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ṣẹ́ ìjó ń bẹ̀ ọjọ́ mẹ́ta láti ṣe mòlúdí lágbóni ẹ wo ẹ̀yin bàbá béèrè ọ̀rọ̀ àgbọ̀wọ̀ ìdáhùn síbẹ̀ yẹn nìyẹn ẹ máa kálọ̀. wàhíyà bid'atun mustaqbahatun. bàbá ní bídíà tó burú ni. وقال القاري واصطناع أهل البيت الطعام لأجل اجتماع الناس عليه بدعة مكروهة. afáwà kọ́rí ní ká máa kójọ sílé olókù ká máa wá sí oúnjẹ ń bẹ̀ bídíà makruha ní o àdádálẹ̀ bú ní jẹ́ bẹ́ẹ̀ àfẹ́ rárá. بصها عن جرير رضي الله عنه كنا نعده من النياحة وهو ظاهر في التحريم. bàbá yìí ní àwa Jẹ̀rírí ní àwa máa akàkún nìyáha láyé ànábì tí wọ́n gbé náà tí wọ́n ti lórú gbólóǹbà náà àdísí pé láyé àwọn sọ̀hábà nìyẹn pé akakéyàn máa péjọ sínú lókù akàkún nìyáha ibi tẹ́ ti mọ̀ pé àwọn tẹ́ ń ṣe yìí ìmọ̀ jẹ́nlé olókù yìí ó lè báṣẹ́ ó lè kó bàbá yẹ wárè o wọ́n ní akakéyàn máa jòkó lé olókù jẹun akàkún nìyáha ẹ wá lọ bá nǹkan tí ń pè ní nìyáha kí lànà bí sọ pé yọ́ ṣẹlẹ̀ kí ni nìyáha ó jẹ sábàbí fún òkú ẹ wá já gbọ́ o ẹn tó sọ pé òun fẹ́ gbọ́ bí tí kan dín àkàrà tí ó pè kọ́ bá òkú ẹ máa gbádìí sísọ yíyí o Fatihul Bari bọ́ọ̀kí lábẹ́ kọ̀rọ̀ ìmẹ̀ o Fatihul Bari Sharh Sahih al-Bukhari page 190 juz'u al-3 al-thalith حدثنا عبدان قال أخبرني أبي عن شعبة
عن قتادة عن سعيد بن المسيب عن ابن عمر عن أبيه رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الميت يعذب في قبره بما نيح عليه sallallahu alaihi wasallam. Ànábì ní gbogbo òkú kan tí wọ́n bá ti ṣe níyàhà lẹ́yìn rẹ̀ wọ́n dẹ̀ jẹ́ ìyà nínú sàréè. Wọ́n sì ka ìmọ̀ péjọ nílé òkú sí níyàhà. Wọ́n máa ìyà níyàhà ni wá ní tí ó jẹ òkú yà ní sàréè. Tó bẹ̀rẹ̀ ìdájọ́ sọ Buhari láti ká jáde o. Abẹ́rò pa àfáà kan ó ní tara gbé mi ó sì bí mọ̀kàn débi òkú kan ní alákẹta mi ọlọ́run okú iṣẹ́ ìgbà mo ní káwọn máa kó tí àjáde ń dàjí wọ́n wá ní gbogbo ẹ̀ làwọn gbogbo dáǹkà láti ẹ ti dá bolo láti máàkì sí bẹ̀ lọ a máa sàṣẹ̀ṣẹ̀ ṣe kọ̀ wá lé ẹ̀fẹ́ kára yé gbódòdó ni àwà á tù yẹ́bẹ́yẹ́bẹ́ lọ́tẹ̀ ìjàkọ́ o pẹ̀lú ẹ̀rí afá iṣẹ́ ọlọ́bànsánú ẹ̀ ṣe bí lọ eré dáadáa lẹ̀ báyìí ó ti dáadáa lẹ̀ ó lòun kanjú ẹ lọ rí ẹbọ rí ẹdẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ẹdẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ní ṣubú ẹ sì bá náà dáadáa gbogbo àwọn tó kù yẹn ẹ wá sọ kìí ṣèjà èyí ò bá wọn. Wọ́n ní ṣẹ́rí o Jamiu tèmí ìta kàlẹ̀ kan tí ó bá ti làwádìí. Bàbá wa tí wọ́n ṣe ní Mubarakufuri ní bàbá wa tí wọ́n ṣe. Sheikh Mubarakufuri àwọn ni wọ́n ṣe. Point of correction yẹn. Ẹjọ́ ìta kàyẹ. Èyí ò bẹ́yẹ. Ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀. Àáfà sọ́nù ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ọ̀rọ̀ à ń jókòó ọjọ́ kẹta à ń jókòó ọjọ́ kẹjọ à ń jókòó ogójì ọjọ́ kọ̀díyà tún arímọ́sílẹ̀ tún ìtìláfíyà ní ìbádẹ̀jẹ́ mọ́sílẹ̀ ìtìláfíyà àìràngbọ́n apá lórí ẹ̀ ẹ dákun àwọn àfáà tí wọ́n sì yàpẹ̀ ẹnu ń bẹ̀ ẹ bá ní sọ wọ́n jáde síta kó sì jáwọn àfáà tí à ń gbọ́rọ̀ wọn lórí ẹ̀sìn ni o nítorí pé gbogbo à ń sòkú yà ń ṣe mọ̀lúdì ẹ padà gbọ́pìlẹ̀ rẹ̀ àwọn Súfí ní ń bẹ lábẹ́ ìbéèrè mi